mo ní single mother. Èmi ò ríra mi bí single mother o, mi ò ní pé title yẹn. Mo ra yín. Torí láti ilẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ owó, ni mo ti ń mówó, èmi náà ti ń sọ ení di méjì. Gbogbo àwọn olólùfẹ́ mi dẹ̀ rí pé tán bá ń wò mí dáadáa, wọ́n mọ̀ pé mi ò fọ́mọ ṣeré. Rèrè ọlọ́mọ ni mí. Bàbá ọmọ mi ó dẹ̀ wà ń láì fún ọmọ ẹ̀. Èmi ò mọ̀ pa sí mi. Ó ń ṣe dáadáa. Ó ń ṣe dáadáa báyìí tá a ṣe sọ̀rọ̀. Torí bí ó ti ṣe dáadáa, àtúngbẹ́nu sí máìkì náà wọn ò ní rèépù ẹ̀. Tó bá ní o mẹ́yìn lẹ̀ bó ń mú ẹni. Tó bá dẹ̀ wò pé lọ́jọ́ kan á dòun. O ò nídìí àti mẹ́yìn lẹ̀. Àmọ́ tẹ bá wá tanra yín tẹ fẹ́ ra yín. Tẹ wá dórí podcast tẹ́ ń gbẹ́nu sí máìkì kiri wọ́n ní ẹ mẹ́yìn lẹ̀. Wọ́n gbébọn sí yín lórí o. Ó wù ọ́ lọ sí o. Ẹ má jẹ́ a máa sọ o. Tí gbogbo ẹ̀ bá fẹ́ dọwọ́ rú, ẹ máa rọ́gbà dé. Ọgbà dé. Gbogbo ẹ̀ dé. Iṣẹ́ kan ìgbà kan tó sú mi ní ìgbà tí oríṣiríṣi ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó máa ń drag mi. Mo lè mi kọ́ lè léyìí Ọlọ́run. Ta ló ń gbúlò mi? Èmi kọ́ lè léyìí àwọn èèyàn ń rẹ́lò mi. This is not what they are portraying me to be. Tó sú mi láàárọ̀, tó dọ̀sán tí mo sunkún tí mo nojú. We don't go grief for anybody ní àjọlẹ̀pọ̀. Lẹ́wà báyìí. Bẹ́ẹ̀ bú mi táyé bíbú bá yọ máa dúró tì yín. Èmi gọ́ngbà ni ti bá wo múfì ara mi mo máa ń rò pé wèrè lọ́mọ yìí ṣá o. Má ti gbàgbé pé mi ara mi ni. Ọmọ yín kọ́ ṣé kìí rí ni? Ìjọ́ mẹ́ta yìí ta wo Yẹmí Aládò ló bá ní you are good at shouting ṣá. Ó wọnú akíyẹmí ara mi lọ. Ó sọ bẹ́ẹ̀. Nǹkan kan yẹ mo ní ó yẹ go out you see. Ìgbà míì máa ti ṣe pé abúlé ìbò. Padà. Wọ́n ní mọ́mí what did you say? I was trying to bless him. Àwo ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà láìpẹ́ lórí ọ̀rọ̀ pé wọ́n pààrọ̀ wíìgì. Wọ́n pààrọ̀ wíìgì. Ìjà ní fíìmù. Ìjà gbogbo ẹ̀. Ṣé ẹ fi polówó fíìmù ni àdórí bẹ́ẹ̀ gangan? Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀. Ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀ bí òwe àti lọ sí àárín gbogbo àwọn òṣèré tíátà. A lọ síbẹ̀ láti lọ mú ọ̀kan gbòógì láàrin àwọn tí wọ́n ń ṣe dáadáa láwùjọ lónìí, pàápàá nípa kíní kan tó ń gbé káàkiri, kí náà ń gbé káàkiri ẹnu mi àgò. Ẹ mọ̀ káàbọ̀. Ẹ kúlé o. Ó lẹ̀ ń gbé kíní kan káàkiri. Kí nìyẹn? Kí lẹ̀ ń gbé káàkiri? Queen Latifah ni mò ń gbé káàkiri. Ilẹ̀ ń mú káàkiri. Òun là ń mú dání. Ilẹ̀ mú débí náà lónìí. Bẹ́ẹ̀ ni. Ó ní Queen Latifah ṣe jẹ́ gan. Ta ló ní? Ta ló sì? Ẹ ṣeun. Queen Latifah jẹ́ múfì tí àwọn olólùfẹ́ mi nífẹ̀ẹ́ sí. A bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ní bí ọdún 4 sẹ́yìn nígbà tí a yà àti YouTube version, èyí tí YouTube tá gbé sí YouTube. A wá wò pé a sọ story yìí tó fún àwọn olólùfẹ́ wa. Ìdí nìyẹn tá fún tún ṣe. A tún pòpọ̀. Àwa partner pẹ̀lú Cinemax distributor, àwọn distributor wa àti Wunmi Toriola Productions. Òun àwa la ṣe agbátẹrù ẹ̀ tí a tún ti gbé jáde yìí tó máa jáde sí cinema ní September 27 òde òní. Tó ti dé tán. Tó dé tán. Tó ti pẹ̀lẹ̀ kókókó yìí. Bẹ́ẹ̀ni. Kí èèyàn tó lè ṣe cinema lónìí. Bẹ́ẹ̀ni. Owó rọ̀gùnrọ̀gùn ni o. Yóò fẹ́ tó mílíọ̀nù mélòó. Olóòtú. Ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ló gbà. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí mò ń sọ fáwọn èèyàn olólùfẹ́ mi pé ànáwó síṣẹ́ yìí wọn ò gbọ́. Ṣùgbọ́n ńgbà tí a ju rébété orí ẹ̀ tá máa ń pè ní advert ìtọ́wò ló lọ báyìí àǹtí Wùnmí ẹ̀náwó. Ṣùgbọ́n tí ò bá sẹ́yìn olólùfẹ́ wa kò sẹ́mi náà. Ó ní bí ẹ ṣe bẹ̀rẹ̀ sinimá yìí, àkànní kí a fi yẹn ká kọ́ fi torí nǹkan tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ayé Wunmi Toriola náà ni Queen Latifah. Ìyá ò gbọ́ kankan. Ìyá ò. Wọ́n ti gé tí màmá lọ. Ta ló gé? Ẹ ṣe jẹ́ kán gé. Agbélé ni kó jẹ́ Queen Latifah nìkan là ń gbọ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Táwa ni Wunmi Toriola gan-an. Ẹ ṣe Wunmi Toriola jẹ́ ọmọ bíbí àwọn òbí mi Mr. and Mrs. Toriola. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògùn State. Ọmọ Abẹ́òkúta
Ẹ̀gbá mọ́lúṣàbí bẹ́ẹ̀ni agbègbè àkàlà bẹ́ẹ̀ni Ẹ̀gbá fogun gbá Ẹ̀gbá fògùn jà. ṣeun bàbá mi. ẹ̀yìn dúró bá wọn yá. dúró mo ṣe iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní Èkó ìlú Èkó Providence School mo ṣe secondary school náà ní Providence High Secondary School ní Jufagba mo proceed láti lọ ṣe diploma in law ní LASU láti bẹ̀ mo tẹ̀síwájú ẹ̀kọ́ ní University of Ilorin níbi tí mo ti kọ́ mímọ̀ èdè linguistics and Nigerian languages. department dèmi. bẹ́ẹ̀ni. ó láwọn Malam Sanusi. ẹ̀wọ̀n tí wọ́n. bẹ́ẹ̀ni àwọn ọ̀gá mi àwọn professor wa náà ni àwọn ọ̀gá wa. èmi kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nínú èdè Yorùbá àti àṣà Yorùbá. èmi náà ṣe minor ń bẹ. ẹ wá sọ̀rọ̀ adé díẹ̀ ẹ ṣeun ẹ máa bẹ báwọn dókítà wọ́n ti professor sí Adéyẹmí Adéyẹmí. Ọlọ́run ẹ mọ̀ wọ́n. dáadáa ni. ara ni wọ́n jà báyìí. àwọn dókítà fíìwò oríṣiríṣi bẹ́ẹ̀. great ni lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé better by far lè máa ń sọ. better by far ni Ọlọ́run jẹ́ face tanke àdúró tán ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bó ṣe wá ń bá lọ nìyẹn ẹni tó ṣe ìmọ̀ linguistic la máa ń pè nígbà táwọn bẹ ẹ̀kọ́ ìmọ̀ nípa ẹ̀dá èdè kí ló wá sún ilé iṣẹ́ tíátà. tíátà jẹ́ nǹkan tí mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré nígbà tí bá wà ní school àwọn ọ̀rẹ́ mi máa rẹ́rìn àwọn èèyàn ní àbóyá kì í ṣe àwọn oníṣẹ́ fíìmù àmà ní rárá o àwọn newscaster ni mo fẹ́ dà mo máa ń wo Mọ́mì Kúforíjì tí AI ti ń gbà yẹn wọ́n jẹ́yàn tí mo máa ń wò dáadáa pé ẹni báyìí ni mo fẹ́ tẹ̀lé ṣùgbọ́n nígbà tí a bẹ̀rẹ̀ sí ń dàgbà sí tadmission tètè wá tá a parí diploma tá a pé ká má máa runlé n bá orí advert lọ́jọ́ yẹn ni pé wọ́n ń ṣe audition ìdí nìyẹn tí mo fi wá lọ fún audition bí eré mo wà lára àwọn tó ń mú fún audition yẹn bí eré tíátà ṣe di òótọ́ mọ́ mi lọ́wọ́ nìyẹn. àwọn òbí ó sì sọ̀rọ̀ pé mo yà sí i. ẹ wò wọ́n sọ̀rọ̀ mo jẹ́yàn tó yẹ pé mo lose màmá mi nígbà tí mo kéré so màmá dádì wa ọmọ arúgbó ni mí àwọn lọ́tọ̀ mi dádì mi wọ́n wà ń lo òyìnbó wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ tí wọ́n bá ti pè mí màmá máa ní kí ni kí n sọ báyìí ẹ má sọ bí tó ní ọ̀rọ̀ màá ní ẹ kàn sọ pé mo jáde òde títí dalẹ́ mo jáde ọjọ́ kejì bẹ́ẹ̀ kó tó di páwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń rí mi tán fi hàn dádì mi ìjàkadì ńlá ọmọ ta fẹ́ jí ó di lọ́ọ̀yà ó di eléré tíátà bẹ́ẹ̀ ìgbà tó yá wọ́n gbà fún mi wọn ò ní mi lára wọn náà support. láti wá di gbajúgbajà nídìí iṣẹ́ tíátà yìí wọ́n ní kò rọrùn o lóòótọ́ ẹ̀rẹ̀wà dáadáa ṣùgbọ́n àti wá gòkè omi tó rá lọ́tún tó rá lọ́sì bó ló ṣe rọrùn sí. kò rọrùn ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó jẹ́ kó rọrùn fáwa kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀yin lẹ mọ̀ mi wù mí torí mi rí mo rí bá rí bọ́ọ̀lì tó wù mí jẹ́ máa páàkì mo rí ibi tí wọ́n ti ń ta ráìsì máa tó dòní dọ́là mo kàn lè wá náwó ju bí ó ṣe yẹ kí n ná lọ orí tí bá ti bọ́lẹ̀ gbogbo àwọn tó wà níbẹ̀ ni mo máa ra oúnjẹ fún gbogbo ìyẹn ni màá ṣe. ṣùgbọ́n àwọn ló wà lára màmá náà tí a bá rí. wọ́n bá ti ju ohun tí yóò fẹ́ bá mi lára múlẹ̀ máa gbélẹ̀ ẹ wá o ó wà mí o ṣe ń ṣe fíìmù fún yín ṣùgbọ́n àwọn olólùfẹ́ mi jẹ́ àwọn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti rí mi lọ́ máa ní ó yẹ ẹ jùlẹ̀ nígbà tán rí pé mi ò ń ṣe mo jọ́mọ jẹ́jẹ́ wọ́n gbà fún mi bẹ́ẹ̀ so kò rọrùn then iṣẹ́ takuntakun hard work àti consistency kéèyàn dẹ̀ fi ìtẹramọ́ iṣẹ́ tíátà ń ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe lénìí pé mo rí ìdojúkọ mo wá kúrò ń bẹ̀ tó bá tún wá ó tún máa tò ní o kò sí pé mo ti bẹ̀rẹ̀ látogún ọdún o máa tún tò ní ìfaradà lọ́pọ̀lọpọ̀. àwọn tí wọ́n bá lẹ́nu ẹ̀ tí wọ́n ti wà níwájú bó ló ṣe rọrùn ṣé ó rọrùn láti gbà á ní kíyàn náà dẹ̀ wà lókè téńté bó ló ṣe tẹ́ ọ́ gbà yín bó ló ṣe gbà yín mọ́ra gbà yín wọlé ńgbà náà lọ́hùn. káṣá máa dúpẹ́ olè rọrùn àdúpẹ́ lọ́wọ́ àwọn tó gbà wá tí wọ́n rí wa pé àwa náà fẹ́ gòkè tán dẹ̀ fà wá lọ́wọ́ sókè bọ̀ kò yé mi ńgbà yẹn ìgbà tèmi náà débẹ̀ ẹlòmíì máa fẹ́ gòkè á fẹ́ fa àwọn tó wà lókè jàbọ́. ṣó ṣe ṣe bẹ́ẹ̀ ṣá. ìyẹn ni ò dáa. ṣó ṣe ṣe bẹ́ẹ̀ ṣá. ní ipa oríṣiríṣi ṣùgbọ́n gbogbo àwọn olólùfẹ́ wa àwọn ọ̀gá wa ká má parọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wọ́n gbà wá dáadáa wọ́n gbà wá dáadáa wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa. kákọ́sì wò lẹ́yìn wá lẹ̀ torí wọn máa ní ṣe kákọ́sì bí ọlọ́fàdé yìí yóò lọ sí ọdún fá àbí àwọn kan mẹ́ran àwọn kan ní Ìkòròdú níbo lẹ́yìn tẹ̀ sí tó fi tí ìyẹn tó fi yá kíákíá. ọdún fá ni lọ́dọ̀ àwọn Yínká Quadri Sànní Àlí alẹ́ ṣe onílẹ̀ gbàlẹ̀ Abbey Lanre Délé Ògúndípẹ̀ Ògògó Délé Ògúndípẹ̀ àwọn ni ibẹ̀ ni mo gbà wọlé.
ìbẹ̀lẹ̀ wọ́n lè tẹ́wọ́ gbà yẹn dáadáa ń bẹ̀. tẹ́wọ́ gbà ní tó bá jẹ́ àkọjá aṣẹ yín àkọjá ewé tẹ́ ti pẹ́ tẹ́ máa kọ́ báyẹn náà wà lórí sẹ́ẹ̀tì níṣẹ́ ńlá iṣẹ́ wo ni tó sì tan ìmọ́lẹ̀ orúkọ ọ̀hún tó mọ̀ káàkiri. Mo ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ kéékèèké tá máa ṣe sí nǹkan tá à ní sọ̀rọ̀ tá máa mi rí títí fíìmù máa fi parí èmi àti ẹni mi rí gan a máa wo ni àṣeyàn lóríṣiríṣi dáadáa ìtàn pé ní wákàpàs táwọn ọmọ òde òní ò fẹ́ tó bá ti fún wọn báyìí wọn ò wọ̀ tẹ̀lé yín mọ́ wọn ìṣọmọṣẹ́ mọ́ àwa ṣe dáadáa tí ò sùn tó ẹ pé ti dùnnú tayọ̀ la fi ń ṣe ìgbà tó yá Ọlọ́run ṣe mo ṣiṣẹ́ àkọ́kọ́ tí mo produce fúnra mi corporate pictures ló gbé jáde a pè ní ẹ̀tọ́ mi ó gbórúkọ yẹn díẹ̀ àwọn èèyàn notice ṣùgbọ́n ajéwùn mi. ta ló náwó ẹ̀ òun gangan ló ta ló náwó ẹ̀tọ́ mi. èmi ni àwọn òbí mi support mi nígbà tí ó ti di pé nǹkan tó lóun fẹ́ ṣe nìyẹn nígbà yẹn mo dẹ̀jọ́ ọmọ tó máa ń ṣe káràkátà gbogbo àwọn tó mọ̀ mí ní school mọ̀. kí lọ nígbà yẹn náà kí lẹ́yìn tá à ń bẹ̀ ìgbà náà. mo ń ṣe skin care mo ń bá wọn ṣàwọn ja Pepsi tá máa send lọ lab tí máa rìn kiri máa wá gò kò sí nǹkan tí mi ò ṣe ń gbà yẹn but skin care mo ṣe dáadáa. So ṣoríṣiríṣi àwọn òbí mi náà ràn mí lọ́wọ́ àṣẹ ẹ̀tọ́ ìgbà tó yá ẹ̀tọ́ yẹn ló wá ń bí oríṣiríṣi ó bí obìnrin ó bí Ajéwùmí ṣùgbọ́n Ajéwùmí yẹn gangan làwọn èèyàn fi mọ̀. oníṣoṣo orí ẹ̀. bẹ́ẹ̀ni. kí Ajéwùmí tó wá lóhun tí gbogbo ayé gbà káàkiri orí òkè ẹ lọ ni àsálàtù lẹ tẹ̀ sí ni àwẹ̀ ẹlẹ́gba ni àbí ẹ mú èjì kẹta kó lè bá a di gbòòlà kí lẹ ṣe. àdúrà ni ọmọ tá a bí nílé kristẹni ni mí the apostolic church làwọn òbí mi lọ dàgbà lèmi gan lọ so ẹsẹ̀ Kristi ni wọ́n fẹsẹ̀ mí lé kò jù bẹ́ẹ̀ lọ. àdúrà ni. àdúrà lọ̀pá kristẹni láti lè bọ́ lọ́rùn ni láti yege. ẹni tí wọn káàkiri àgbọn láyé ẹni tí mo gbé wá lónìí ẹja ńlá ni ọ̀rọ̀ gidi wà láàrin àwọn tí wọ́n jẹ́ òṣèré tíátà tó ń jọ̀dọ̀ ọmọdé tí wọ́n ń ṣe dáadáa lónìí tí a bá ní palásẹ́nu ọ̀kan dáadáa tí ó jẹ́ gbòógì ní Omitoriola ń ṣe ẹni kò rọrùn láti gòkè àgbà nídìí iṣẹ́ yìí kò rọrùn rárá àwọn tó wá délé ní táwọn wọ́n fẹ́ di Faithia Balógun wọ́n fẹ́ di Síkírátù Síndodo wọ́n fẹ́ dàbí Délé Ògúndípẹ̀ alẹ́ ìṣì gbogbo ẹ̀ báwọn kí lẹ́kọ́ fẹ́ sọ fún wọn ká tó tẹ̀síwájú sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ ṣá. Àmọ̀ràn mi fún wọn ni pé kí wọ́n ní ìdánilójú pé iṣẹ́ yìí ló fẹ́ ṣe tó bá ti ní ìdánilójú kán má wariwo ọjà kán dẹ̀ tẹ̀síwájú ìfaradà kán dẹ̀ bọ̀wọ̀ fún àwọn tó wà níwájú iṣẹ́ tíátà Yorùbá kì í ṣiṣẹ́ tí ò ní bọ̀wọ̀ kò síbi tó fẹ́ lọ tó bá bọ̀wọ̀ fáwọn tó wà ní kọta máa ń mú morals Yorùbá dání ni ọmọlúàbí torí àwa gan fúnra wa gẹ́gẹ́ bí eléré tíátà ambassador ọmọlúàbí la gbọ́dọ̀ jẹ́ láwùjọ so kán dẹ̀ máa ṣe lọ ojú ọ̀run tẹ̀yẹ fò kò sí pé wọ́n ti pọ̀ ju àyè wà Ọlọ́run á dẹ̀ fún yín lókun àti agbára láti gbé yín dékè. ẹni tó bá kọ́ nípa ìmọ̀ ẹ̀dá èdè ní yunifásitì tìlú Ìlọrin yẹn linguistics àti Nigerian language bẹ́ẹ̀ ó yẹ ká mọ nínú sinimá à ń ṣe òyìnbó lọ́tún à ń ṣe òyìnbó ó sì jẹ́ pé Yorùbá lẹ faramọ́. Yorùbá ni mo ti fi bẹ̀rẹ̀ mo gbìyànjú dáadáa láti tètè sáré wọ inú àwọn olóyìnbó ṣùgbọ́n mo ti ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tó jọ tó mú òyìnbó tán ti pè mí sí production wọn tí mo ti lọ bá wọn ṣe dáadáa kan wà náà tó máa jáde láìpẹ́ yìí náà tó jẹ́ iṣẹ́ sinimá tí mo ń ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n gbà tásìkò tó lèmi náà wá wò pé ẹ jẹ́ kémi náà ṣe Queen Latifah aṣọ òyìnbó aṣọ Yorùbá gbogbo ẹ̀ pátá lè máa rí tí gbogbo ẹ̀ bọ́ra wọn ni àti bọ́ra wọn. nígbà tí Omitoriola náà ti wá di ọ̀nà tí wá kẹ́gbẹ́ àṣẹ sinimá ńlá báyìí àwọn eré kéékèèké tí ẹ ti ṣe sẹ́yìn tẹ́ ti ń bá bọ̀ níṣẹ́yìn mọ́ ni àbíbù ní báyìí. kò sí nǹkan tó ń jẹ́rẹ́ kéékèèké o bó bá ṣe sọ story òun ló mátà kò sí fíìmù tí ò dá bẹ́ẹ̀ bá ṣe sọ àti bẹ́ẹ̀ ṣe yá òun ló mátà wọn lórí YouTube mi àjọlẹ̀pọ̀ ní Omitoriola TV. ẹ̀yin náà ní TV lórí YouTube. bẹ́ẹ̀ ni mo sọ Wùmí mi ò ní ẹ nínú ẹ subscribe sí gbogbo fíìmù mi lọ́lọ́kan òjọ̀kan ni mò ń gbé síbẹ̀ àwọn olólùfẹ́ mi dẹ̀ mọ̀ pé mi ò bá wọn ṣe rà tí ò lọ́mọ́nú YouTube mi gan iṣẹ́ gidi lẹ máa bá ń bẹ̀ ó clear gbogbo ẹ̀ lẹ máa gbọ́ sound máa dún gẹ́gẹ́rẹ́ àti ṣe síbẹ̀ dáadáa. ṣé o ti wá dowó ẹ ti ń gba bìtìbìtì ń bẹ̀. Ọlọ́run
gbogbo ìtẹ̀sọ̀ òjò lọ́hùn. pẹ̀lú ògo Ọlọ́run yóò rí bẹ́ẹ̀. àmín. ẹ ti wá ní ẹ̀yin náà ti ní channel yín lórí YouTube ṣé fíìmù yín nìkan ni àwọn yàrá bá pàdé níbi àbí tí èmi náà bá ya fíìmù tí mo dà ẹni Unilọ́nà là ájọ́ lọ Unilọ́nà náà ni ó kó ràn mí lọ́wọ́ sí máa gbé iṣẹ́ ìbá mi lò ó àbí ká ló fún mi sọ lọ́tọ̀ọ̀tọ̀. mi tí di mákẹ́tà fíìmù ni mo ṣì ń ṣe àtọ́ṣì ni mí ṣùgbọ́n fíìmù tí mo bá kópa nù ẹ̀ tí mo mọ inú àtẹ̀dọ̀ ẹ̀ mo lè gbé sórí channel mi. tẹ́ni ẹ bá wá tẹ́jọ mọ́ pa ẹ̀ torí òní lọ yàyàkuyà kó wá gbé sórí Wùmí Toríọlá o àwọn olólùfẹ́ mi wọn ò fẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ ń ṣiṣẹ́ àwọn colleague mi lọ́tún lósì tán bá ti gbé story tó dáa tí mo rí pé script yẹn dá ń bá wọn yá mo ń ṣe YouTube àdèmà máa ṣe cinema láṣẹ Ọlọ́run. so kẹ́ tó lè gba script lọ́wọ́ èèyàn sí pé ok afẹ́pẹ́ sí location kí nìkan tí ẹ máa ń wò kẹ́ tó tẹ́ ọ gba script láti kópa nù eré. mo máa ń wo story ẹ̀ tí bá wo story yẹn tí mo rí dáadáa ṣáwọn èèyàn kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tí mo dẹ̀ rí pé àwọn character yẹn ò lòdì sí ọmọlúàbí mo máa ń ṣe tí mo dẹ̀ rí technical ìṣe ká débẹ̀ kí gbogbo ẹ̀ máa ráhùn pọ̀pọ̀pọ̀ tí bá ti rí pé ó máa jọ bẹ́ẹ̀ mi ò sí nílé ni máa dáwó padà o so mo máa ń ṣe. a dúpẹ́ pé ìyá ọlọ́mọ rẹ̀ yìí náà ẹ ti bí mo ti ṣàbíamọ́ àwọn kan sọ ní ìgbéyàwó tí ẹ ti ṣe ń gbàna tí ayé gbọ́ ti gbogbo ẹ̀ tó mèlú títí wọ́n ní kò ju bí ọdún méjì ọdún kan mẹ́ta tó fi di pé kálukú ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí bó ló ṣe wáyé. Gbogbo àwọn tó bá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣègbéyàwó rí ni ẹnu ẹ̀ lọ́n wà yẹn àwọn tó dẹ̀ ti ṣègbéyàwó tó lọ́n jẹ́ kó lu ọdún mẹ́wàá méjìlá àtogójì ìgbéyàwó yín ò ní dàrú mo jẹ́ni tó nífẹ̀ẹ́ sí ìgbéyàwó lọ́pọ̀lọpọ̀ orí bó ṣe rí ni àmọ́ àdúró. a ti ẹgbẹ́ mi kọ pé ẹni tó gbé bàbá ọmọ yín wọ́n ní bóyá àsọyípọ̀ tó ṣe wáyé para pé ọmọ òbí bí sí o ìyẹn sì padà síbẹ̀ àtúnṣe mi ṣé bẹ́ẹ̀ ni. ṣé mọ̀ pé tó máa di oríṣiríṣi ló máa rò etí kan ṣe mọ létí méjì ṣùgbọ́n ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ọmọ létí méjì etí mẹ́ta ṣé ó dunnú so béèyàn ṣe ń growth ní life wọn máa wò pé happiness ẹ ló máa ta ṣó múnú ẹ dùn tó bá múnú wa dùn tí mo rí pé nǹkan tí mo fẹ́ ṣe ni kí ló dé tí mi ò ní ṣe bẹ́ẹ̀ tí bá dẹ̀ rí pókù díẹ̀ káàtó inú mi ò tí ì dùn náà bẹ́ẹ̀ gbogbo ẹsẹ̀ tá a bá yàn kọ́ ló ń bá wa ṣe ní dáadáa. the single mother. Yes. ìrírí single mother. kí lẹ wí. mo ní single mother. èmi ò ríra mi bíi single mother o mi ò ní pé táìtù yẹn. mọ́ra yín. torí láti ilẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ owó ni mo ti ń mówó èmi náà ti ń sọ ení di méjì gbogbo àwọn olólùfẹ́ mi dẹ̀ rí i pé tó bá ń wọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mi ò fọ́mọ ṣeré wèrè ọlọ́mọ ni mí bàbá ọmọ mi ó dẹ̀ wà ń láì fún ọmọ ẹ̀ èmi ò mọ̀ pa sí mi ò ń ṣe dáadáa báyìí tá a ṣe sọ̀rọ̀ torí bí ó ti ṣe dáadáa àtúngbẹ́nu sí máìkì náà. ẹ tó wá sórí ètò yìí. àní wá sórí ètò yìí torí kò ní rí bẹ́ẹ̀. àdìlágbà Ọlọ́run pẹ̀lú ògbó Ọlọ́run kò ní dàrú ọlọ́wọ́lá àwọn tó ń wà káàkiri àgbà yóò bá a tó tẹ́ẹ̀tù bí bèjì síbẹ̀ ṣé fẹ́ bẹ́ẹ̀. gbogbo bó bá ṣe jẹ́. èmi ti ń tọrọ mo ti máa ń tọrọ. ẹ ṣáà máa ti jà sanwó àdúrà náà ẹgbẹ́ akú bẹ́ẹ̀. ẹ ní pé bàbá ọmọ yín wọ́n sì ní padàrà tí wọ́n ń kó nínú ayé ọmọ yín. bẹ́ẹ̀ni. èyí tí ó fi hàn pé ẹ̀yin kì í ṣe single mother àbí máa ṣe single parenting máa dá tọ́mọ. bẹ́ẹ̀ni. eléyìí tó wá rí báyìí kí ni mẹ́sàgì fún àwọn tó ń wòye káàkiri àgbáńlá ayé. gbogbo àwọn obìnrin tí wọ́n ń dá tọ́mọ torí ọkùnrin náà wọ́n ṣe yunnu fún èyí tá à ń yìn lénìí ó lè dọ̀la kó dáwọ́ rú gbogbo bọ́ọ̀lù ọ̀hún ṣe máa gbórí yín sókè kò ní dá yín dá wàhálà yín o lágbára Ọlọ́run iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo ọmọ tẹ́ wá ń wò yẹn wọ́n á dirú fún yín wọ́n á dìgbà fún yín ẹ wò tẹ́ bá ti rẹ́ni tí ò ṣe ẹ tẹ pamọ́ṣẹ́ yín obìnrin ọgbọ́n la máa jèrè àtọkùnrin kí n má sọ mí á jèrè àwọn ọmọ wa nǹkan tó ní kálukú bá ṣe àbá. ní tòdodo tá a bá dálẹ̀ tá a bá tún ṣàdáadáa obìnrin tí ó rẹwà dáadáa ní Wùmí Toríọlá èmi á fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín wọ́n ní kí wọ́n tó lè fún yàn ní ipa láti kó ní eré tó bá fẹ́ hàn kó hàn di kán mọ̀ ọlọ́tún kán mọ̀ lọ́sì wọn náà mọ̀ ń bèrè pé ọ̀ọ́mẹ́yìn ilẹ̀ o tó tiẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn. ọmẹ́yìn ilẹ̀ wọn mẹ́yìn ilẹ̀ tó máa ń sọ lóríṣiríṣi èmi máa ń sọ nǹkan tó bá fẹ́ ṣe lọ́kùn ẹ̀ ni wọn ò ní rèépù ẹ̀ tó bá ní ọmẹ́yìn ilẹ̀ bó ń mú ẹ̀ ni tó bá dẹ̀ wò pé lọ́jọ́ kan á dòun ò nídìí àti mẹ́yìn ilẹ̀ àmọ́ tẹ bá wá tanra yín tẹ fẹ́ ra yín tẹ wá lórí podcast tẹ ń gbẹnu sí máìkì kiri wọn ní ẹ mẹ́yìn ilẹ̀ wọn ò gbébọn sí yín lórí o. ó ń wò lọ sí i. ẹ má jẹ́ a máa sọ o ẹ jẹ́ ká máa là o ó wù yín lẹ̀ lọ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n tanra wọn ni fífẹ́ ń fẹ́ mi màá gbé ẹ wàá gbé mi
kò dẹ̀ sẹ́dá èèyàn kan tó lè gbéyàn kankan àfi Ọlọ́run ọba ẹni tó bá wùn ẹ́ nígbà yẹn o tó bá rò pé o fẹ́ látọkùn ẹni wọn gbébọn lé ẹ lórí o mi mọ. sọmọ tó lọ lọ́wọ́ là kọjá bí ò tiẹ̀ wá sàkánì tí ń rárá rí. ọmọ dáadáa tó fàìn dáadáa ni mí àwọn èèyàn gbé wá ìwọ ló mọ́gbọ́n tó máa dá padà. ọgbọ́n wùmí ọgbọ́n. wàá fẹ́ bùn dí wàá fọmọ dáadáa di pé ọ̀gá mi gbogbo bó bá ṣe lè di ọmọ Yorùbá ni mí. wọ́n ní màmá yìí ní ọgbà dáadáa wọ́n lè líle ni o omi tó bá sílẹ̀ ń bí òní ẹ̀ ní dúró ṣé lóòótọ́ ni àbá bù mọ́ ni àbá sọ mọ́. ṣe mọ̀ pé àwọn róòtì wọ́n máa ń fún mi náà ká pariwo ní òun ló ń lọ bí kinní yìí ló ń lọ ló ń bọ̀ yìí ọ̀gbá àdè fine girl dè èyí tẹ bá ọ̀dà fún ni àmọ́ kókó kan tí ó sọnù nínú Wùmí Toríọlá ni pé ọmọlúàbí dáadáa ni mí. kí wàá ní ìyàtọ̀ Wùmí Toríọlá lórí ìtàgé àti ní Wùmí wọ̀ tí mò ń wò yín báyìí kí ni ìyàtọ̀ yín kí ni ìjọra tó wà níbẹ̀. Ìyàtọ̀ ni pé Wùmí Toríọlá jẹ́ èèyàn kan tí ó introvert ti bá dá wà ojú máa ń tì mí ṣùgbọ́n nínú fíìmù bá ti rí kámẹ́rà action mi ò gbọ́ nǹkan kan mọ́. nǹkan tó bá ní ẹ ṣe ni. máa ṣe ìfẹ́ tí mo ní tíṣẹ́ yẹn ó pọ̀. gan. then ẹlẹ́ẹ̀kejì ni pé mi ò lápọn tó bẹ́ẹ̀ cause àwọn èèyàn máa ń rò pé ó ní wàhálà ẹ mọ̀ pé tó bá ti ní principle ọkùnrin ló tọ́ mi bàbá mi àti grandma mi so ẹ lè fi wé ọmọ tó ń bàjẹ́ mọ́ mi kékèké ó yàtọ̀ ó yàtọ̀ so ó yàtọ̀ síra wọn so mo jẹ́ èèyàn kan tó dẹ́tun wá strong willed ní ojú ayé then kí tún ní náà mo nífẹ̀ẹ́ Olúwa mo nífẹ̀ẹ́ Ọlọ́run gbogbo àwọn similarities yẹn pọ̀ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan náà tí gbogbo ẹ̀ bá fẹ́ dọwọ́rú ẹ máa rọ́gbà ọgbàdé gbogbo ẹ̀ dé so but nínú ìrìnàjò náà ni ẹ sọ pé ṣe diploma ń lọ bẹ́ẹ̀ni tẹ́ bá ní àǹfààní ṣe tí wọ́n lọ padà kà nípa ìmọ̀ òfin yẹn àbọ̀ ti tán síbẹ̀ náà nìyẹn tẹ́ bá láǹfààní. mo ẹ̀ṣẹ̀ parí masters mi mo ṣe convocation ní ọdún yìí ní LAUTECH tí mo ṣe public administration mo nífẹ̀ẹ́ sí láti ṣe tẹ̀síwájú láti ṣe degree mi nílọ. pẹ̀lú gbogbo ààyè àsìkò yìí ṣó rọrùn bẹ́ẹ̀ ṣá. a máa ṣe lágbára Ọlọ́run ó wù mí. Ọlọ́run sì fún yín ṣe pẹ̀lú ògo Ọlọ́run. ká bá sọ nípa èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí torí tá a bá ti ń lọ àmọ́ padà sórí Queen Latifah náà ni. ẹlẹ́ ti ṣe lórí YouTube tẹ́lẹ̀ kí ló wá gbé yín lọ tó ṣe sí sinimá owó lẹ̀ ń wá ni àbí bó ló ṣe rí gangan. ẹ ṣe gan nígbà tí a gbé sórí YouTube ó ṣe dáadáa ọ̀pọ̀ millions ló wò ó ṣe dáadáa ìdí tá a ṣe fẹ́ gbé sí sinimá ni pé mákẹ́ẹ̀tì YouTube ó yàtọ̀ sí mákẹ́ẹ̀tì sinimá gbogbo àwọn olólùfẹ́ wa nílùú òyìnbó káàkiri wọ́n ń bá wa fìfẹ́ wo gbogbo àwọn YouTube wa àwọn tó wà ní Nàìjíríà náà wọ́n ń bá wa fìfẹ́ wò but sinimá ń gbà mí a máa ń rí bí bigger market àti pé èmi fẹ́ fi launch ara mi sí gbogbo àwọn olóyìnbó wọ́n mọ̀ pé mi náà lè ṣe. mo lè ṣe. kò sí pé mi ò lè ṣe mo lè ṣe ẹlòmíì máa ní àtẹ́bá tí ń ṣe Yorùbá film kí n gbóyìnbó ẹ lè sọ òyìnbó ṣá mo lọ léèwé dáadáa ẹ lọ fásitì Ìlọrin dáadáa bẹ́ẹ̀ni so mo lè sọ so ìdí tí mo fi ṣe sí sinimá nìyẹn pé kí àwọn ti sinimá the bigger market káwọn náà rí i pé ó lè ṣe. nínú iṣẹ́ yìí ààrẹ ni tí o ti gbé sinimá movie jáde tó pa 1 billion ààrẹ tó náà tọ́ tó lélẹ́lẹ́ bílíọ̀nù mélòó ni kí a mọ̀ ìdájọ́ lọ tó Wùmí Toríọlá báyìí bílíọ̀nù mélòó. ṣe rí gbogbo nǹkan tó wà lórí tèmi tí bá sọ tó rà àti náwó dáadáa sórí iṣẹ́ yìí ni pé kátà àtàjèrè dáadáa then èmi ò kí ń wo pé ẹnìkan ṣe kíní kan àwọn tó ti ṣe yẹn náà wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ gbà tán ti bẹ̀rẹ̀ so wọn ò bẹ̀rẹ̀ lénìí so èèyàn ò ní sáré dé bí kò sáré ní òun ti sáré fẹ́. bọ́tẹ́ náà bá rí 1 billion ẹ̀ẹ́kọ́. tí bá rí máa mọ lóore o. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. mo ṣáà nínú ọ̀rọ̀ yín láti ìgbàdégbà lẹ́sọ pé ànáwó sí dáadáa mílíọ̀nù rẹ̀ náà sí gan abẹ́ mọ̀. èmi ò ní dárúkọ pàtó mílíọ̀nù ṣùgbọ́n ẹ̀yin náà mo mọ̀ yín. ó kẹnu. ó kẹnu. owó yẹn pọ̀. ó kẹnu dáadáa tẹ́yìn náà bá ti ráwọn nǹkan tẹ́ ń rí ẹ̀ mọ́ pò kẹnu
aṣùtù láwọn oríṣiríṣi aṣọ àwọn tí wọ́n ní YouTube channel àwọn tó yẹ pé wọ́n ti jẹ́ marketer ní arena ní Òṣòdì ní gbogbo ẹ̀ àtàwọn journalist náà táwọn pa wọn náà ti wọ́n pé wà àwọn afẹ́jádú náà ní YouTube channel báyìí lénìí ẹ̀yin náà tẹ wáyà sí díẹ̀ kí ló ta yín kejì tẹ̀lé pé àwa ti ń rí Wunmi Toriola TV kí ló fà á. Mákẹ́ẹ̀tì ti yàtọ̀ nígbà ayé DVD àwọn mákẹ́tà wa máa tà fún wa wọ́n tún bá wa sún lọ sórí YouTube ṣe wá rí iṣẹ́ tíátà wa jẹ́ iṣẹ́ tí ò ní pension kò sí retirement làwa náà fi wá wò pé àwọn olólùfẹ́ wa fẹ́ máa rí wa dáadáa àwọn story kan wà tó yẹ pé mi ì lè dédé kàn lọ gbé fún yàn mo fẹ́ kó yẹ pé jẹ́ nǹkan tèmi náà ní kó jẹ́ bí CV mi gbogbo wa ṣe wò pé kára máa dọ́gbọ́n sí díẹ̀díẹ̀ àwọn míì wà tí ò tí ni o nítorí YouTube náà ó ní mímọ̀ bẹ́ẹ̀ni so ó lérò ó ní mímọ̀ so la ṣe èrò débẹ̀ ṣùgbọ́n bí bá dé báyìí sí fáwọn mákẹ́tà mi iṣẹ́ tí mo ṣe tán parí nsìn corporate picture lọ ní àwọn lọ finance ẹ̀jẹ̀ kan òun ní title ẹ̀ ó máa jáde sórí YouTube channel tí wọ́n náà. lórí Queen Latifah ẹja tó padà síbẹ̀ Queen Latifah yẹn ṣe ẹnìkan ló gbówó lẹ̀ ní àbí Wunmi lọ sí báǹkì àbí bàbá náà níyà ọmọ mi òun ṣe dáadáa gbà. Gbogbo àwọn mi àti Wunmi aláìkí fíìmù yín ẹ bá wa ṣe gbogbo à ń lọ kábọ̀ ẹ̀yin náà mọ̀ pé níbi ọdún kan sí ẹ̀yìn ọdún méjì mo ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ ń fiṣẹ́ yín wá ó ń dòre oríṣiríṣi gbogbo ẹ̀ náà ni mo kójọpọ̀ mo tún wá partner pẹ̀lú Cinemax àwọn náà wò gbá story gidi rèé o ó máa fẹ́ nú o ṣé o lè dá gbé bó ṣe ń lọ yìí ó kẹnu o àwọn náà tún kí mi lọ́wọ́ so gbowó báńkì o gbogbo báńkì tí bá ti gbowó wọn jáde aṣọ ẹ̀ tọ́jọ́. tí ní máa ṣàgbéyìn débẹ̀. gbé wa débẹ̀ gangan. tó pẹ̀lú ògbọ́n wọn wà ní jáyín sí òun ní jáyín síbẹ̀ tí n bá sọ kí ní kan ṣe ẹ̀ máa gbàgbọ́. kí ni. Wunmi Toriola tí mo rí lórí ìjókòó yìí ó yàtọ̀ sí ohun tí mo rí lórí sinimá o ó yàtọ̀ dáadáa. lọ́nà wo. gbogbo nǹkan táwọn rí náà àwọn tó ń wò mí lé gan tó ń wò yín lé mọ̀ pé bó lẹ ṣe móbìnrin mọ́lẹ̀ báyìí ṣé ẹ fún ní nǹkan ni àbí ẹ sọ̀rọ̀. àbí báwo ló ṣe jẹ́. àánú Ọlọ́run náà sì ní báàbí. bẹ́ẹ̀ni àdúgbò orúkọ yẹn Wunmi Toriola nígbà wo ló di ohun tí ó lè dá dúró téèyàn lè tí tó dun tí àwọn èèyàn gbé pò yẹnu tó làmìlaka dáadáa nígbà wo gan ni kẹ́kọ̀ọ́ sọ yẹn fún mi náà. ẹ ṣe mo rò pé Wunmi Toriola gangan ó dé ní àti bí i 2017 sí 16 nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi náà ti bá wọn ṣoríṣiríṣi múvì tí máa pè lórúkọ mo ṣàmọ́mọ́ ọbẹ̀ tá mo ṣoríṣiríṣi wọ́n ń pè mí lórúkọ yẹn tó bá ti di bí lẹ́yìn ọ̀sẹ̀ kan táwọn ọ̀rọ̀ ó ti lọ nìyẹn wọ́n tún padà sí Wunmi Toriola ṣe bí àwọn èèyàn làwọn síndodo wọ́n sì ń pe síndodo di síndodo báyìí ìgbà tó yá ó ṣà ń lọ bẹ́ẹ̀ Wunmi Toriola wọn kó dà pé Wunmi Toriola yẹn gangan òun ni brandi yẹn Ọlọ́run fẹ́ lò fún mi. mo wá sọ di WT àwọn olólùfẹ́ mi ti ń pè mí WT Wunmi Toriola ìgbà tí yá ṣe YouTube yẹn náà Wunmi Toriola TV Queen Latifah ló wá tún fẹ́ dà bẹ́ẹ̀ sí báyìí because Wunmi Toriola brand yẹn wọ́n mọ̀ ní pé ọgbà. yàtọ̀ sí pé a máa lọ wo ní sinimá Queen Latifah ìgbà yẹn kan sọ kínkínní fún mi à ń bọ̀ ń bẹ̀ yẹn o ṣùgbọ́n tá a bá wò ṣáájú àsìkò yìí gbogbo àwọn bíi ìyá wa dáadáa Ṣọlá Ṣóbọ̀wálé ìkíní nù àtàwọn míì tí wọn kì í gbọ́ wọn kì í gbà ó wà rárá wọn gan àwọn eléyìí ẹ̀kọ́ sọ́dọ̀ wọn ni ẹ fi wọ́n ṣàkókò ṣẹlẹ̀ àbí òru ṣiṣẹ́ gan tàfi rí káàkiri ìgbà lára yìí náà nínú sinimá. nígbà tí mò ń dàgbà mo máa ń láìkì Mọ̀mí Ṣọlá Ṣóbọ̀wálé bọ́n nǹkan tí máa ń láìkì ni báṣọ wọn ṣe máa ń jábọ́ tí ò ń dé ilẹ̀ apá báyìí ni kéńdélẹ̀ máa pẹ́ mọ́mì yìí nǹkan tí máa ń wò jù ní tó bá ti ń ṣe báyìí mi ò tiẹ̀ ń wo acting yẹn aṣọ yẹn ni mo máa ń wò máa wò bọ̀ kí wá ń ṣe pé mo wá study wọn dé level acting yẹn báwọn èèyàn ṣe wá ń di pé ẹ̀yin náà ní lọ́wọ́ mi ò mọ̀ Ọlọ́run ni. tí lọ́lá ìdíje ń kó àbẹ́ ìwé àwọn náà. tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti ní kí ló ń jẹ́ love máa ti mọ̀ pé kò sí kankan tó ń jẹ́ love ọmọ ìyá yìí tó bá ti bẹ̀rẹ̀ so mo jẹ́ àwọn èèyàn tí mo wò nígbà tá à ń dàgbà tí mo nífẹ̀ẹ́ sí wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mi ò fi jọ́ kan jókòó pé mo fẹ́ dàbí ènìyàn rí mo rí i pé Ọlọ́run gangan ló kàn dàbí pé ó fún mi ṣe èmi ìgan mi ò ń rí àzẹ̀ tá bá ti pe action tí mo ti wọ script yẹn báyìí má ti sọ nǹkan tí mo fẹ́ ṣe pé mo ò fẹ́ kí violence yẹn pọ̀ mi ì fẹ́ pariwo ṣùgbọ́n tá bá ti gbé action yẹn báyìí ọmọ yóò gbọ́ ọkọ mọ́. so èmi gan gbà ní ti bá wo múvì ara mi mo máa ń wò pé wèrè lọ́mọ yìí ṣá o má ti gbàgbé pé mi ara mi ni. ọmọ yín kọ́ ṣé kì í rí ni.
ìjọ́ mẹ́ta yìí tá wo Yẹmí Aládò ṣe tí mo ti kọ́ ṣe ariwo kékeré mo jó wò yẹn nítorí ó láìkì ibi tán ti so àwọn ọmọ kéékèèké because kò ń wo àwọn iṣẹ́ wa torí age but Yẹmí Aládò yẹn ó rí wọn á fi ilẹ̀ pé kò sí nǹkan tọmọdé ò lè wò ń bẹ̀ ló bá ní you are good at shouting ṣá ó wọnú Akínyẹmí ara mi lọ. Ó sọ bẹ́ẹ̀. Nǹkan kan yẹ mo ní oya go out you see. You have started o ẹ ti bẹ̀rẹ̀ o. Mo lọ lọ́hùn iṣẹ́ ni so mi ò ń pariwo ńlé mo máa ń fi yẹn block ẹ̀ ní bá fẹ́ bínú mi ò ní fẹ́ bínú lójú ẹ̀ kó má máa pé bí mọ́mì ṣe rí inú fíìmù náà lọ rí lójú ayé. Tẹ́ bá gbé sínú mọ́tò tẹ́ bá ń lọ torí lẹ́kọ̀ọ́ yìí o kò sẹ́ni tó wa mọ́tò lẹ́kọ̀ọ́ tí kì í búyàn. Bẹ́ẹ̀ni bá ti ń rántí ìgbà míì máa ti ṣe pé abúlé ìbò padà. Wọ́n ní mọ́mì what did you say? I was trying to bless him. Lẹ́yìn tí kò dákẹ́. Àfọgbọ́n àgbà yìí ni. Awo eré kan ní àìpẹ́ awo ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ pé wọ́n pààrọ̀ wíìgì wọn ò pààrọ̀ wíìgì. Ìjà ní fíìmù. Ìjà gbogbo ẹ̀ ṣé ẹ fi polówó fíìmù ní àdórí bẹ́ẹ̀ gangan kí ló ṣẹlẹ̀? Àṣìṣe ò kọ́gbọ́n àwa kọ́ la ṣàṣìṣe yẹn ẹni tó dẹ̀ ṣàṣìṣe yẹn náà a fi sórí wọn torí oníkálukú mi mọ bó ṣe ṣẹlẹ̀ bọ̀ mistake wá láti ọwọ́ editor àti ya short yẹn àtúnwátún ya èmi náà ni mo rántí pé irun yẹn kọ́ ni mo lò wọn wá ṣáàgé méjèèjì pọ̀ síra wọn mo kọ́kọ́ rí báyìí nítorí kọ́kọ́ mọ̀ àwọn èèyàn ló sẹ̀ǹdẹ̀ sí mo níyè wọ́n wọ́ mi wọ́n bọ́yìn fámi rí generator shrine rè tán drag mi títí ṣùgbọ́n nínú ẹ̀ náà ó jẹ́ kí iṣẹ́ náà lọ dáadáa so kí n ṣe yóò yẹ sùn yín rí iṣẹ́ ìṣó sùn yín rí. Iṣẹ́ tíátà jẹ́ iṣẹ́ kan ìgbà kan tó sú mi ní ìgbà tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó máa ń drag mi mo lè mi kọ́ lè léyìí Ọlọ́run ta ló ń gbúlò mi èmi kọ́ lè léyìí àwọn èèyàn ń rẹ́ lò mí this is not what they are portraying me to be ṣùgbọ́n bí ẹ̀kọ́ṣẹ́ yẹn ṣe ń yé mi sí mo rí pé tó bá máa dìde òun náà máa á mọ̀ láti ìgbà yẹn tó sú mi láàárọ̀ tó dọ̀sán tí mo sunkún tí mo nojú we no go gree for anybody ní àjọlẹ̀pọ̀ lẹ́wà báyìí bẹ́ẹ̀ bú mi táyé bíbú bá yọ máa dúró tì yín báyìí òde yọ máa fi yín lẹ́fọ̀ọ́ lọ. Pétò ẹ̀yin nu. so nísìnyí àjọ wa náà àwọn èèyàn mi náà ni wọ́n ti àtijọ́ mọ́wọ́ ara wa. láti lè ṣe AK Media Concept ibi tí a ti ń sè é tí Ọlọ́run ọba aláwọ̀ tí ó bá fi àlùbáríkà sí ọ̀gá wa ní o ọ̀gá àgbà Ọlájùmọ̀kẹ́ àyà àṣùkú ní kí abẹ́lé kí káàbọ̀ pé ẹ ṣeun tí ẹ mọ́lẹ̀ rọwọ́ wa o ẹ bá fọwọ́ ba ilé yìí. Ẹ ṣé o iléeṣẹ́ AK Media jẹ́ iléeṣẹ́ orúkọ tá ti mọ̀ ti pẹ́ tẹ̀dẹ̀ ṣe wà báyìí lágbára Ọlọ́run ẹ ní dòbu ẹ máa máa lọ dáadáa ni ẹ ṣeun gan mo dúpẹ́ o ẹ ṣé tẹ́ pè wá àwọn náà dẹ̀ jẹ́. Kí ẹ tó wá máa lọ tá bá tún pè iṣẹ́ tún wá tá bá pè iṣẹ́ tún wá. a máa wá mo máa nífẹ̀ẹ́ sí kí n máa rí ojú yín báyìí. àjọ wa láti Unilag náà bẹ́ẹ̀ kọ́ ká pa àṣìṣù kó wa ẹ pé Latifa yẹn kí n kiri yìí kí la máa bá pàdé ńbẹ̀ kí ló mú yà sí ohun tí ẹ ti ń bábọ̀ látẹ̀yìn wá. Ẹ ṣé gan olóòtú Queen Latifa jẹ́ movement bí mo ṣe ń sọ ó yàtọ̀ sí movie lásán ṣe movie movement ni because character jẹ́ nǹkan tá à ń rí lójoojúmọ́ ní gbogbo òbí tí ò dúró tẹ́ pé tẹ́ bá ti wò báyìí kàn ní Queen Latifa ó máa dé level yẹn tẹ́ bá ti rí orú àwọn character yẹn kò ní sẹ́ni tó máa sọ fún yín ẹ̀ máa ti sáré sọ pé Queen Latifa bẹ́ẹ̀ ni Queen Latifa ṣe jẹ́ èmi nìkan dẹ̀kọ́ ni mo kópa àwọn òṣèré ńláńlá ló wà ń bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ wà ń bẹ̀ Kúnlé Rẹ̀mí wà ń bẹ̀ Nancy Sime olólùfẹ́ yín ní English ó wà ń bẹ̀ Brother Shaggy wà ń bẹ̀ Kiki wà ń bẹ̀ Elvina Ibru wà ń bẹ̀ Adédìméjì Lateef wà ń bẹ̀ Ẹni Olúwa Mímí wà ń bẹ̀ Ṣàjẹ́ tí ò lọ́gàá wà ń bẹ̀ Wùmí Tóríọlá fúnra rẹ̀ wà ń bẹ̀ ẹ wo list yẹn gungun ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tí mo dárúkọ yìí wọ́n ń ṣe eléré kékèké wọn ò dẹ̀ ní gbaṣẹ́ náà tíṣẹ́ náà ò bá dà ẹ̀yin olólùfẹ́ mi September 27 ní déètì náà ó máa fi àfihàn ẹ̀hàn ní gbogbo sinimá káàkiri àwọn èèyàn tó máa bẹ̀rẹ̀ pé bo ni sinimá wà ẹ bá ti rí àwọn bíi Shoprite lẹ́gbẹ̀ẹ́ yín àwọn ibi tán ti ń wo film house sinimá máa wà ń bẹ̀ ẹ̀yin ẹ̀kan dìde ẹ̀ lọ síbẹ̀ ẹ lẹ́ẹ̀fẹ́ wo Queen Latifa ló bá tán. Ṣé wọ́n tó kọ́ yín nípòló mọ́ ìtẹ̀ṣe ní fásitì Ìlọrin ni? Ṣé bí nǹkan tán kọ́ ẹ̀yin náà lájọ wà yìí. tó ẹ̀yà àti wákàtí àgbáláyé kò ní ìbára láti iléeṣẹ́ wa níbi AK Media Concept ní tí àti ń dábìí ẹni tí àti ń rọ̀ bí àdúpẹ́ lọ́wọ́ ìyá wa dáadáa iye kan mi Wùmí Tóríọlá tí àwọn náà ti wọn darapọ̀ mọ́ ètò lónìí wọ́n ti gbé adébẹ̀ dáadáa o wọ́n jẹ́ kí a mọ̀ pé ohun tí a bá mú níṣẹ́ tí a bá yàn láàyò ká ṣe dáadáa torí òní kọ́ nítorí ọ̀la ni kí ó lè bá tó wá jẹ
ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa ní fásitì náà tẹ̀ sọ pé wọ́n ní gbogbo tí a bá ń ṣe ká fàṣejù kún kó lè ṣe kí ni kó lè tó wá jẹ tó Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ mo di Ṣàngó ará àbáyọ̀mí ọ̀yà àdíòrì òòṣà tí gbogbo ara ajíkànjẹ́ fòbí kàn kẹ́kẹ́ òun náà ni ọ̀yà ara alájọ ló ń fi ojú bọ o ẹja lọ sí ìlú bàbá mi o ní àlébọ̀ ọ̀yà ṣàárẹ̀ dùn ó dàbọ̀.